Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ kalẹ̀ ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lẹ́yìn. Thank you for subscribing. Thank you for subscribing. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan, tó bá sí ẹ̀yin kò lè sí àwa. Thank you. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run púpọ̀ púpọ̀ púpọ̀. Lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ ni mo rí kinní kan ní social media tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó wá base lórí teaching tá à ń ṣe níbí báyìí. Pé àwọn ọmọ wọn ò ní orientation ìgbéyàwó. Wọn ò ní orientation ìgbéyàwó. Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ ní láti step up. Ẹ ní láti wà ń bẹ̀ fún àwọn ọmọdé. Imagine wọ́n ní ọmọ kan ní Zamfara, right? Pé ó fi ọkọ ẹ̀ kalẹ̀ nítorí pé ó sọ pé ọkọ ẹ̀ o nǹkan rẹ̀ ó tóbi. Pé ó ní nǹkan rẹ̀ tóbi. Mi blame ọmọ náà. Ṣóyé yín, mi blame ọmọ náà. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn òbí ọmọ yẹn wọ́n ti ṣèwádìí délẹ̀ fún. So eléyìí kúmọ́ is another thing. Ẹ̀yin òbí ẹ ṣe agbárí yín. Kò kí ń ṣe pé ẹ wá sanwó sàdáàkì nìkan. Ẹ lè ní kí ọkọ tòbí kó tú ṣòkòtò. Bẹ́ẹ̀ ìyá àti bàbá tí orí yín wà ń bẹ̀, tẹ́ bá ti rí ọmọkùnrin ẹ ti rí pé eléyìí oversize ló máa jẹ́. Oversize ló máa jẹ́. So kò sí nǹkan méjì tẹ́ máa ṣe. Àìní discourage ọmọ yẹn ju pé ẹ máa train ẹ towards that. Ẹ train ẹ towards that. A dẹ̀ ti sọ pé àti ìwọ ẹ̀bùn ní gbogbo ẹ̀, àti ó kéré àti ó tóbi. Ẹ̀bùn ní everywhere, any position àbí average. Ẹ̀bùn ní ẹ̀yin ìyá báwo lẹ ṣe train àwọn ọmọ yín sí láti accept irú ọkọ tí wọ́n fẹ́ lọ fẹ́. Àwọn ọmọbìnrin míì wọ́n ti wòwòkúwò. Ìwòkúwò tí wọ́n wá wò yìí ṣé wọ́n lè rírú ọkọ yẹn fẹ́? Wọ́n ti nírú ọkùnrin kan lọ́kàn. Wọ́n ti program irú ọkùnrin kan lọ́kàn. Wọ́n wá fẹ́ another kind. Báwo ni ẹ̀yin òbí ṣe teach àwọn ọmọ yìí láti accept whatever God has given them? Okay, irú ọmọ tó voice out pé òun ò fẹ́ mọ́ o, òun manage ẹ̀ níjọ́ kan o, ó fún un ní problem, òun rò pé òun lè manage níjọ́ kejì, ó tún fún un ní problem. Báwo ni wọ́n ṣe train ọkọ? Ó ní Ọlọ́run bú ẹ ní nǹkan ńlá. Ó dẹ̀ fẹ́ báyàwó tuntun ọmọ kékeré sùn. Báwo ló ṣe ń ṣe? Ó dàbí irú topic tí mo kọ́njọ́ yẹn pé wọ́n kàn ṣá pé kò kàn súnlẹ̀ kí wọ́n tì bọ̀ ni. Bí Ọlọ́run ṣe ṣẹ̀dá abẹ́ obìnrin ó lè expand. Ìwọ tí ó wáyé pé ọmọ tuntun ọmọ ìyàwó kékeré ni ẹ́, there is a way ìwọ ọkọ tọ́nà fún ní nǹkan ńlá. Bẹ́ẹ̀ ṣe máa nurture ẹ̀, bẹ́ẹ̀ ṣe máa ṣe nǹkan tẹ́ máa fi ra ẹ̀ lè fi sí at once. Ní mo fún yín lecture. A bá ń sọ̀rọ̀ àwọn kan mọ̀ sanra dandan. Liman Surajudeen. A bá ń sọ̀rọ̀ àwọn kan wà ó mọ̀ sanra dandan. Fún àwọn ọmọ yìí ní lecture dáadáa. Ṣé kóbìnrin làálẹ̀ kẹ́ tì bọ̀ ni? Tí ó bá yẹ kó wá fún àwọn ọmọ yẹn ní good training, kò ní lọ lé ọkọ lẹ́ni kó náà ò ṣe mọ́ lọ́la. Nítorí pé kí ni ọkọ rẹ̀ ó ti mọ̀ pé Ọlọ́run bùn lẹ́bùn ńlá. Tó bá rí ìyàwó rẹ̀ tó yẹ kò ní ó máa ní nǹkan tó máa fi rá. Ó máa ní nǹkan tó máa fi ra nǹkan ọmọkùnrin yẹn tó máa jẹ́ pé ó máa easy. Ó máa ṣe bẹ́ẹ̀ yẹn díẹ̀. Wọ́n lè wà lórí díẹ̀ yẹn fún oṣù kan títí tí ọmọ yóò fi accommodate ẹ̀. Tó máa fi accommodate ẹ̀. Ìwọ̀nba tí ó ti ṣe fún ọmọ yẹn 2 or 3 days ó ti ṣe ọmọ yẹn ó ti sílẹ̀ fún gẹ̀ yẹn. Bẹ́ẹ̀ tó bá yá ó máa pack up. So she has her own life to live. Ó ní ó lè continue. Ó fẹ́ work out of the business tí deserve ẹ̀. Mi blame ẹ̀ because kò sí good orientation fún both ọkọ àti ìyàwó. Ìwọ tó bá dẹ̀ find out pé nǹkan ọkọ rẹ ó kéré, gbangba doesn't make anything. Òun náà láti rí báyìí. Ó ní ó fún un ní pains. Ó fẹ́ work out. Kékeré àwọn gan ló ń ṣeré jù. Kékeré àwọn ni wọ́n mọ bíbí tí wọ́n máa maneuver rẹ̀ sí. Kékeré àwọn ló sábà máa locate G-spot obìnrin. Kékeré àwọn ló máa sábà locate G-spot obìnrin. Àmọ́ tó bá ti tóbi jù wọn ò ní level láti rotate bí tó yẹ kí wọ́n rotate tí. But having said all this again, bó bá ní lánàá
ṣó yé yín tó bá ti mọ̀ nǹkan tó yẹ kó o ṣe tẹ́ lo enough lubricant ṣó yé yín dólè èyí kékeré ṣe ibi tí kékeré bá dé òun náà ó débẹ̀ bó sì jẹ́ kékeré ni iṣẹ́ tí ńlá máa ṣe nítorí pé o wà well coached ìwọ náà wàá ṣe kí ni o lẹ́nu bẹ̀ ẹ fún àwọn ọmọ yìí ní techniques ẹ fún wọn ní techniques ẹ fún wọn ní coaching ẹ orientate àwọn obìnrin yìí ẹ orientate àwọn ọmọ boys yìí ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe ìbálòpọ̀ ẹ kọ́ wọn ṣe ń ṣe ìbálòpọ̀ it is not ẹ kàn fi wọn kalẹ̀ ẹ̀yin ó gbowó nìka ẹ gbowó ìyá gbọ́ bàbá gbọ́ ẹ fi àwọn ọmọ yìí lẹ̀ sí agede méjì ayé lọ́mọ fèsì ẹ̀ obìnrin lọ́mọ fèsì ẹ ti gbowó nìka ẹ̀ kì í sì sọ kékeré làwọn ọkùnrin yìí wọ̀nyí ń san àwọn míì owó tí wọ́n fi ń márì ó lè kọ́lé wọ́n wá dán gbogbo owó wọ́n wéṣì gbogbo energy gbogbo àwọn èèyàn tó wó aṣọ àǹkó wọ́n wá náà ò sí marriage mọ́ torí pé kí ni ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ kọ́ wọn ni ìwọ kọ́ in fact tí ó bá jẹ́ pé tí ìyá tó bá jẹ́ pé ìyá ó lọ́wọ́ àlẹ́ni tó lẹ́nu bẹ̀ torí gbogbo nǹkan tẹ́ ẹ pè lẹ́sẹ̀ kò í ṣẹ̀ṣẹ̀ after all nǹkan tẹ́ ẹ pè lẹ́sẹ̀ í ṣẹ̀ṣẹ̀ after all ọmọ mi ó lọ marriage mi wá ní ẹ̀tọ́ láti béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe mọ̀ sí tí mo bá sì rí i pé mo ti perfect ọmọbìnrin mi tó ti wà okay má dẹ̀ pé ìyá ọkọ that is ìyá ọmọ mi ọkọ rẹ̀ mọ̀mọ́ rẹ̀ pé wá ọmọ rẹ̀ ṣe ti kọ́ bó ṣe ń ṣe ìbálòpọ̀ ẹ má kó wa sí wàhálà ọ̀la àwọn ọmọ lọ kóòtù lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀ náà ṣe sékè òkú àfẹ́ yẹn màá wá pè é pé ṣé o ti kọ́ ọmọ ẹ ṣé o ti pe bàbá ẹ bí wọ́n ṣe ń ṣe obìnrin wọ́n ṣe obìnrin rush wọ́n máa ń ṣe obìnrin díẹ̀díẹ̀ ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń ṣe díẹ̀díẹ̀ títí tó ara tó fi máa accommodate ẹ tó fi máa accommodate tó bá accommodate ẹ wàá rí òun gan bá di gbàǹgbà so mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ju pé ẹ̀yin tó lè bá ní orí ọ̀fẹ́ tẹ́ bá gbọ́ fídíò yìí ẹ pass ẹ out gbogbo ẹ get out ẹ jágọ́ ń bẹ̀ ọmọ kan tẹ́ ẹ ń pè lẹ́sẹ̀ kọ́ lẹ́sẹ̀ ẹ mójútó nǹkan tó ń ṣe yín nulẹ̀ this is on Point by 2 using my words for others bye for now.